To you, dear. Níbẹ̀ láti bí Jésù, Olúwa, gbogbo ayé. Bethlehem, ti Judea. Bethlehem, ti Judea. Níbẹ̀ la gbé bí Jésù Olúwa gbogbo ayé. Níbẹ̀ la gbé bí Jésù. Níbẹ̀ láti bí Jésù Olúwa gbogbo ayé. Níbẹ̀ la gbé bí Jésù Olúwa gbogbo ayé 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 ayé. Níbẹ̀ láti bí Jésù Olúwa gbogbo ayé. Ọ̀rọ̀ ẹnu Nathaniel. Holy. Nǹkan a lè ti bẹ̀ sọ ṣùgbọ́n a bí ọba kan níbẹ̀. A lè ti bẹ̀ sọ ṣùgbọ́n a bí ọba kan níbẹ̀. Ti bẹ́ sọ́kẹ́ ṣùgbọ́n bí o ọba kan olùkọ́ àwọn apọ́sítélì.
méjìlá ní ẹ̀yà Ísírẹ́lì èdìdì Jésù ni mò ń lò. Méjìlá lẹ́yà Ísírẹ́lì èdìdì Jésù. Oto ẹ kálẹ́ sà ẹ kálẹ́ mà sí àlàáfíà lẹ́wà ṣé dáadáa ni mo bá yín gbogbo ẹ̀yin tẹ́ bá ti nífẹ̀ẹ́ òtítọ́ ọ̀rọ̀ á ràn yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá kórìíra òtítọ́ ọ̀ràn fún yín ní ẹ̀mí tí ẹ máa fi ronú pìwàdà tí Ọlọ́run bá wá fún yín lẹ́mí tẹ́ máa fi ronú pìwàdà tẹ́ wá sọ pé orí yín yí ẹ̀rá máa yé ní àṣálẹ́ yìí ọ̀rọ̀ mi fẹ́ àwọn obìnrin lèmi àti wọ́n jọ lọ́rọ̀ wàá lọ pe ìyàwó ẹ̀ wá kó wá gbọ́rọ̀ wàá lọ pe àwọn olówó àdúgbò ẹ̀ wá kó wá gbọ́rọ̀ àwọn obìnrin lèmi àti wọ́n jọ ní business lálẹ́ yìí kó dé gbọ́n máa lọ sọ́dọ̀ àwọn ọkùnrin kó dé gbọ́n máa lọ sọ́dọ̀ gbogbo àgbáyé pátá. Holy ẹ̀yin obìnrin gbọ́ mi ẹ̀yin tí obìnrin tẹ́ sọ wípé olóburúkú lọkọ mi mo ra mọ́tò fún mo kọ́lé fún kò mọ rè gbogbo nǹkan mi mo fi mọ̀ ó padà kọ́kọ́ ni. wàá gbọ́ ìdí tí ọkọ ẹ fi fọ́kọ̀ mo forí ṣe fún mo fọrùn ṣe fún ó fọ́kọ̀pù mi nì wàá gbọ́ ìdí tí ọkọ ẹ fi fọ́kọ̀pù kí ìtò wà ń bẹ̀ mo fẹ́ sọ fún ẹ lálẹ́ yìí. a gbọ́ pé o kọ́lé lóòótọ́ a gbọ́ pé o ti ní mọ́tò wípé ọmọ Básanjọ́ ni ọmọ Tinubu ni ẹ́ o wá lọ fẹ́ ọkọ tálákà a gbọ́ pé ọmọ aláta ni ìwọ gangan ló sanwó wedding ọkọ ẹ báyìí wọlé tán torí pé ìwọ ló ní ilé ìwọ ló ní gbogbo owó ọkọ ẹ wá sọ wípé òun fẹ́ jáde jọjọjọjọjọ jíìpù tó fẹ́ gbé jáde má gbé lọ èmi ló fẹ́ lò ó máa bá ẹ kọ sílẹ̀ a máa sọ sínú ẹ̀ wípé mi ò láṣẹ nínú ilé yìí o ó tún kájọ́ wo ní àlejò àwọn ọ̀rẹ́ ẹ wá
ẹ bẹ̀rẹ̀ sí ń ṣe fàájì nísàlẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí ń pariwo, ọkọ̀ ẹ wá yọjú lókè, ẹ pẹ̀lẹ́ o, ẹ káàbọ̀ o, ẹ jọ̀ọ́ ẹ má bínú, ariwo yín ń disturb mi lókè yìí. jọ bó wọ̀ fún ẹ, tí ò bá wọ̀ fún ẹ kó jáde o. ó máa bá ẹ kọ sílẹ̀ wípé wọn láṣẹ nínú ilé yìí o. ó tó di ọjọ́ kan, mọ́mí ọkọ ẹ pè lórí fóònù, hello ọmọ mi, mo dẹ̀ nídìí owó tí mo fẹ́ fi kan ilé mi ń jò. mọ́mí mi tábà máa kọ́lé kan léyìn ẹ̀ báyà tó èlò, tábà rí 500,000 á mánéjì ẹ̀. ìyàwó mi mo máa fẹ́ rí ẹ̀. mọ́mí mi máa sọ wípé àwọn nídìí 500,000 wípé wọ́n fẹ́ fi kan lé. Like mother like son. So mo fẹ́ máa gbọ́ bùkátà àìsí máa tún máa gbọ́ ti yí ẹ. mo ti gbọ́ tàbúrò mi náà tàbí mo ti gbọ́ ti fámìlì mi tán. ẹ má máa fi wàhálà yín pa mí o. ìyàwó bí ara ẹ léèrè, ṣé o ṣoore fún kàbí o dé sínú àgò. tó bá jẹ́ ọkùnrin tó jọ mí, tọkùnrin bá jẹ́ ọkùnrin tó jọ èmi ọba Sólómọ́nì, màá wá rẹkẹ fún ẹ, màá wá ṣe bí dìdìrín fún ẹ. bó sọ fún mi pé kí lọ fọ pátá fọ. ìdí nìyẹn tọkùnrin mi máa fi sọ fún ìyàwó ẹ̀ wípé òun dẹ̀ ní bísínẹ́sì kan tó ń fẹ́ lọ nílùú òyìnbó, ó máa mọ́wó ńlá wọlé. bísínẹ́sì yẹn máa ná ní 100 million naira. àwa arun gbogbo owó yẹn, arun lé ọkọ ẹ̀ yẹn, torí pé ó gbọ́ wípé bísínẹ́sì tọkọ ẹ̀ fẹ́ lọ ṣe yẹn ó máa bí 100 million naira. gbogbo owó tó ní arun lé, tọkọ ẹ̀ bá wá dé lóyìnbó a wá pè ẹ lóò síwé obìnrin dìgbòlugi, ìwọ kọ́ kìí ṣìyàwó mi, olóburúkú obìnrin ni ẹ o, mi ò fẹ́ mọ́ o. tó bá fẹ́ máa rojọ́ kiri kí àǹtí olígbéraga, àǹtí dìdìrìn mo fowó mi mọ ọkọ mi, ó dalẹ̀ mi, ò ní soríire ó sì rì. wo fowó mọ́kọ́, o ní respect fọ́kọ́, you are born bastard with your money. orí ẹ burú pẹ̀lú owó tó ní. ọkùnrin tó bá ti mọ̀ pé o lè respect pẹ̀lú owó ẹ má fẹ́. ó ń gbin oró sí nínú pẹ̀lú ìwà ìgbéraga tó bá wà nínú ẹ̀, wàá máa gbin oró sínú ọkùnrin yẹn nínú. àwọn ọkùnrin kan wà slow poison ni wọ́n, tó bá gbági mọ́ wọn lórí tó ń lù wọ́n ní sọ̀rọ̀. nǹkan tó máa ṣe fún ọ, ibi tó máa gbà yọ sí ẹ ò ní láìkí ẹ. ẹ̀yin obìnrin tẹ́ ní ṣẹ́ǹjì lọ́wọ́ tẹ́ ń pè lówó, báwọn kò fẹ́ fọ́kọ wàá fẹ́ pẹ̀lú owó ẹ. nǹkan tó bá sọ pé kó fi owó ẹ ṣe ni kó fi ṣe. ìgbà yẹn ló lè last lọ́wọ́ ọkọ yẹn. kó tún ná owó ẹ, obìnrin tó bá fẹ́ so owó tí ìwọ fúnra ẹ ní kó tún ná, wàá gbàṣẹ lọ́wọ́ ọkọ ẹ. inú á dùn, ọkàn á balẹ̀ wípé jẹ́ kí n relax bí kò sí nǹkan tí mo wá kiri. ṣùgbọ́n o lọ ń treat ọkọ ẹ bí bọ́ìbọ́ì, òun náà ṣe bí bọ́ìbọ́ì fún ẹ, àwa fi slow poison pa ẹ́ dànù. ìdí nìyẹn tó máa fi rọ́kùnrin míì wà tó máa ń rán ayákìlà síyàwó ẹ̀.
woman that have money without respect, you are born bastard. If you cannot respect your husband with your money, don't marry him. That is your problem. That is key of your problem. Tẹ́ bá máa pariwo orí burúkú kiri irú wọn pọ̀ tó máa wá síbí. Mo fowó mọ ọkùnrin ó ń dalẹ̀ mi pẹ̀lẹ́, kí ni wọ́n ṣe fún? Kí ló ṣe fún kó tó dìbò dalẹ̀? If you cannot marry your husband with all what you have and bow for him, don't marry him. Or else he will deal with you spiritually and physically. Dídìrín pásítọ̀ kan mo gbọ́n yọ nínú ẹgbẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lánàá níbi tí mo ti ṣe voice wípé obìnrin tí ó bá lárúkọ ọmọ ẹ lọ obìnrin tó bá lárúkọ ọmọ ọkọ ẹ lórí pé orí obìnrin yẹn burú, ó ní ọba Solomoni àti wà láyé ọ̀làjú náà kò lè rí bẹ́ẹ̀ téèyàn bá ti bóbìnrin sùn ó di doníyẹ̀yẹ́ nìyẹn. Ó sì ìwọ nìkan ló bóbìnrin sùn ni wọ́n mọ obìnrin tẹ́mi ti bá sùn láyé ni gbogbo obìnrin tí mo bá sùn láyé kò sí lè tó ń wojú mi. Kí ló máa sọ pé ó sí ẹ? Kí ló lè fà á? Mi ò fi adé mi bóbìnrin sùn o. Kò sí obìnrin tẹ́mi bá sùn láyé tó máa larúkọ mọ́ mi lórí kí àrá má pa. Pásítọ̀ ìwọ ló ń sọ̀rọ̀ níbẹ̀ ni ṣé civilization lèmi fẹ́ tẹ̀lé báyìí kàbí ọ̀rọ̀ Ọlọ́run? Kí ni Bíbélì sọ? Ẹ̀yin aya ẹ máa tẹ́ bá fáwọn ọkọ yín. Ìwọ wá ń sọ èmi nísìnyí wípé civilization ti wà ń ta kí àwọn obìnrin free láti máa larúkọ mọ́ ọkọ wọn lórí. Mi ò fẹ́ rí ẹ nínú ẹgbẹ́ yìí mọ́, mo gbọ́n yọ dànù. Irú yín yìí lẹ máa ń kọ́ àwọn èèyàn níkọkúkọ. Irú yín lẹ máa ń gbé ìyàwó lé ọkọ lórí nínú ṣọ́ọ̀ṣì. Whether you like it or not, you must honor your husband. If you want to prosper in the house of your husband, if you want your children to prosper, tá bá sọ̀rọ̀ pé aláṣeyọrí láyé, ẹ believe pé tó bá kàwé la láṣeyọrí, ẹ believe pé tó bá lówó la láṣeyọrí. No! Àìmọye olówó míì téèyàn máa wò tó máa sunkún. Àìmọye graduate míì wà táwọn máa wò táwọn máa sunkún. If you have husband, if you cannot bow for him, you are born bastard. But you can bow for your pastor, you can bow for your imam, you can bow for your oluwawo, you cannot bow for your husband. You are born bastard. That husband, they will collect it very soon, whether you like it or not. Àṣẹ mo máa ń pa mi ò kí ń dábàá. Ìwọ tó bá ń larúkọ mọ́kọ̀ ẹ lórí tí n bá jẹ́ ọba Solomoni tó bá gbọ́rọ̀ lẹ́nu mi, tó bá gbọ́rọ̀ lẹ́nu mi, tí ò bá lọ change, torí gbogbo ìwé mímọ́ mẹ́tẹ̀ẹ̀ta ló takò wípé kí obìnrin kó máa larúkọ mọ́kọ̀ ẹ lórí. Ìwọ tó bá gbọ́rọ̀ mi tó bá ṣiṣẹ́ lé ọkọ yẹn wọ́n máa gbà lọ́wọ́ ẹ láìpẹ́. Obìnrin míì tó dáa jù ẹ lọ fásitì ni ẹ, ó kì í ṣe obìnrin gidi. Alẹ́ fásitì kó nílé ọkọ ẹ̀ àfi Ẹ́sítérì síbẹ̀. Ẹ́sítérì aya ọba, ẹrú ni Ẹ́sítérì ṣùgbọ́n ní respect. Advice fẹ́ yín obìnrin ni ẹ o, wọ́n bá bí yín rekẹ́ má tẹ̀lé kọ́kọ́ ẹ wá fẹ́ jẹ́ ẹ̀sùn mi. Advice èkejì, ìyàtọ̀ wà nínú ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀sìn. That is second advice. Ẹ jọ̀ọ́ o, ẹ bá mi bẹ̀ bọ̀bọ̀ yìí o, bọ̀bọ̀ Ọlárewájú Big Samuel yìí.
mo ní mi ò wá sí Instagram ṣé dandan ni ókè mi ò wá sí Instagram ṣó tán ókè mi ò wá fokùn wọ́ mi nílé mi ò wá sí Instagram dandan ni ókè mi ò wá. Second advice, ìyàtọ̀ wà láàárín ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀sìn. There is different. Ẹ̀sìn is from hand of human being to hand of human being. Ọ̀rọ̀ Ọlọ́run is from heaven. Wọ́n ṣiṣẹ́ papọ̀. Ìdí nìyẹn tí ọ̀rọ̀ ẹ̀sìn kò fi yé yín lénìí. Tó bá join ẹ̀sìn mọ́ Ọlọ́run o lè understand Ọlọ́run for life. Ẹ̀sìn dúró lọ́tọ̀, ọ̀rọ̀ Ọlọ́run dúró lọ́tọ̀. You will learn Bible apart. You will learn Christian religion apart. Wàá kọ́ Bíbélì lọ́tọ̀, wàá kọ́ ẹ̀sìn lọ́tọ̀. Gbogbo ẹ̀sìn tí a wá ń ṣe láyé pátá lénìí, eléyìí tí àwọn mùsùlùmí ń ṣe kò bá eléyìí tó wà nínú Kòránì jọ. Eléyìí tí àwọn kìrìsìtẹ́nì ń ṣe kò bá eléyìí tó wà ní Bíbélì jọ. Eléyìí tí àwọn aláwo ń ṣe kò bá eléyìí tó wà nínú odù Ifá jọ. Kẹfà, oyè ni wọ́n sáré lé nínú ẹ̀sìn. Wọ́n wádìí ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. I'm a pope, I'm a sheikh. Sheikh mi kò mẹ́túmọ̀ Fátíà. Ó pèrè àní sheikh with empty knowledge. Deacon with empty knowledge. Ìyá Dini with empty knowledge. General overseer with empty knowledge. And you want to train people, they will train them what they know. That is the reason why you see today, nǹkan tí àwọn ṣe nínú ẹ̀sìn ó yàtọ̀ sí nǹkan tí a kà ní Bíbélì. Nǹkan tó ṣe ní mọ́sálásí ó yàtọ̀ sí nǹkan tí a kà ní Koran. Béèrè lọ́wọ́ àfáà ẹ̀ wípé níbo ló wà nínú Koran wípé wọ́n máa kírun ẹ̀ márùn-ún. Pé ẹ̀yin mùsùlùmí òdodo ẹ gbọ́dọ̀ máa kírun ẹ̀ márùn-ún. Béèrè lọ́wọ́ àfáà pé kó sọ ibi tó wà fún ẹ. Béèrè lọ́wọ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì ẹ wípé níbo ló wà nínú Bíbélì wípé pásítọ̀ ló ní ìdámẹ́wàá o. Níbo ló kọ sínú Bíbélì pé pásítọ̀ ló ní ìdámẹ́wàá. Béèrè lọ́wọ́ pásítọ̀ ẹ pé kó sí fún ẹ. Béèrè lọ́wọ́ olúawo ẹ. Béèrè lọ́wọ́ olúawo ẹ nínú odù 256 tí ẹ̀yin mọ̀. Níbo ló wà nínú ẹ̀ wípé Ọ̀rúnmìlà ṣe
ó séde, Ọ̀rúnmìlà sọ̀rọ̀, Ọ̀rúnmìlà ó fi orí ènìyàn ṣètùtù. Bèrè lọ́wọ́ Olúwawo ẹ bẹ́ẹ̀. All of them they have failed because their lack of knowledge of God. Ẹni tí ò kàwé sí ó lè ṣe tíṣà ni. Ìwọ tí ò mọ Bíbélì tó lọ jẹ́ oyè pásítọ̀ tó dé ṣọ́ọ̀ṣì èlì hóyì àwọ̀ ìsikéré bóbó mọ́mọ́ káká ṣé ìyẹn la fẹ́ jẹ ó sì èrè ni. Èdè orí burúkú tí wọ́n sọ la fẹ́ jẹ ni ká bí ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé èdè la fẹ́ jẹ? Ṣé prayer point la fẹ́ jẹ? 100 prayer points without good behaviors is nonsense. $100-hour prayer without good behaviors is nonsense. And without hear the real word of God, you cannot know God. You need the word in your life before you can know God. Tó bá yẹ pé àwọn pastor ló fẹ́ ṣe program yìí sí ìṣe náà máa kàn sí kóòtù tó máa fresh lẹ́lẹ́lẹ́lẹ́ tó máa ṣe bíi tó máa fine ẹ̀fíìsì ta ló ráyè gbogbo rádaràda yìí tí ò bá jẹ́ pé kẹ́ ẹ má sọ pé kíní ni mo lè rìn o mo lè wọ pátá ṣe program tínú bá bí mi ká mo fẹ́ sakọ fún nínú yín. This ṣe gbogbo ẹ̀ kó ṣe kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ̀fíìsì fake beauty church with empty knowledge, big church with lack of not training is nonsense. I have tell you difference between religion and word of God. Religion is apart, word of God is apart. What they are doing in three religion today is not inside Bible, it's not inside Quran, it's not inside Oduifa. They are doing their own doctrine that they made in their hand of their forefather. That is the reason why you will see pastor today, they will be using jet. All their member will be suffering for food because their lack of word of God, they don't have love. That is the reason why you will see Afa today. Ó máa dìtẹ̀ Afa ẹlẹgbẹ́ torí kò ní ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí tẹ́ máa fi rí àwọn aláwo paripa pamọ́lẹ̀ ẹni tó bá wo fẹ̀rẹ̀ ojú afọ́ fẹ̀rẹ̀ ojú wọn ló máa fọ́ fẹ̀rẹ̀ wọn ò ní ṣoríire. Níbo ni Ọ̀rúnmìlà ti ṣe bẹ́ẹ̀? Níbo lẹ ti rí? Tó bá wá yá ọmọ ọlọ́mọ tó bá rìn ní àwà wọ́n mú wọnú igbó lọ wọ́n lọ pa ọmọ ọlọ́mọ dànù. Wọ́n ṣe de orí burúkú. Ẹ jẹ́ kí tètè fún yín ládùváìsì kan. Tètè rán àwọn assassin wa kán ètò wa pa mí. Tí wọ́n bá ètò wa mẹ́wàá fojú yín kan mọ̀ bó gbogbo àṣírí yín ni mo tún tán. Àti kìrìsìtẹ́nì o, àti mùsùlùmí o, àti awo o, àti ìjọba wèrè o, gbogbo yín máa fojú yín kan mọ̀ bó. Either you repent or you kill me. You will take one. Either you repent
or kill me, take one. The last advice, ẹ̀yin ọ̀dọ́ youth, gbogbo yín lẹ ń wo bí mo ṣe ń ṣépè sọ àwọn àgbààgbà yín nísìn. Ẹ wo ọjọ́ orí mi báyìí, mi ò sọ ti tẹ́lẹ̀ tí mo ti lò. I am 34 years old now. Mi ò sọ ilé tí mo ti lò tẹ́lẹ̀. Gbogbo ọjọ́ orí mi is 234, but láyé tá wà yìí nísìn I am 34 years old. 34 years old tí mo wá jẹ́ yẹn. Ẹ wo ọjọ́ orí Ọọ̀ni ọ̀fìn, ẹ wo ọjọ́ orí Aláàfin Ọ̀yọ́, ẹ wo ọjọ́ orí Ọbásanjọ́, ẹ wo ọjọ́ orí Ṣóyínká. Ṣé bí mo ṣe ṣépè fún wọn yẹn, ẹ̀yin ọ̀dọ́ ìsìn tí ẹ ò bá kára mọ́, àwọn tó tún bọ̀ lẹ́yìn á tún ṣépè sọ yín. Torí àgbà òkè wà lọ́jà kí orí ọmọ tuntun kó wọ́. Báwo lẹ ṣe ṣe tí orí ọmọ tuntun wọ́? Ẹ̀yin àgbà, ìdí tó fi ń gbèpè nìyẹn. Ẹ̀yin ọ̀dọ́ ìsìn tí ẹ bá kára mọ́ ara yín, ẹ̀yin gan máa gbèpè lé àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn yín. Wípé ẹ̀yin dáàdì wa, kí ló tẹ́ fi wá ṣe wá báyìí? Kí ló tẹ́ ẹ jà fún wa? Kí ló tẹ́ ẹ bá ń sòótọ́ ọ̀rọ̀? Kí ló tẹ́ ẹ bá àwọn ará wájú sòótọ́ ọ̀rọ̀? Kí ló tẹ́ fi jẹ́ kí àwọn ará wájú kó wá sóko ẹrú? Wọ́n fèpè báyé yín jẹ́. Èmi fèpè bá wọn jà nísìn. Àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa, ẹ̀yin ọ̀dọ́ ẹ̀sìn tí ẹ bá tètè kára mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run. Àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa, nígbà táwọn bá darúgbó, bọ́ọ̀bù náà wọ́n fi pa gbogbo amọ́lé. Go and hold the point. Àsọtẹ́lẹ̀ ni. Ẹ̀yin ọ̀dọ́ ìsìn, ẹnu làwọn fi ń ṣépè fún àwọn àgbà iwájú wa báyìí. Tí a ò bá ètè káramọ́ ká ṣe ìfẹ́ Ọlọ́run, kí Ọlọ́run lè fọ̀nà hàn wá ní Nàìjíríà, ká tún Nàìjíríà wá sí, kí àwa tún dé ipò àgbà yẹn, kí àwọn ọmọ wa tún tẹ̀lé wa tó dé orú wa yìí. Tí a ò bá tètè káramọ́, àwọn ọmọ tó ń bẹ̀ lẹ́yìn wa, wọ́n fi ìbọn pa gbogbo wa mọ́lé ni. Ipe ẹ̀yin àgbà rédèrèdè, kí lẹ́ ń dúró ṣe táyé fi wá fi bàjẹ́ báyìí, wọ́n pa yín dànù. Anybody mú bísí dàlú wa bẹ́ẹ̀ tó bá ti sọ̀rọ̀ má sílẹ̀kùn yẹn. Are you with me? Ta ló ń kanlẹ̀kùn lẹ́nu ọ̀nà mi? Sílẹ̀kùn yẹn, mò ń ṣe program lọ́wọ́. Bọ̀tẹ́ lè wọlé tẹ́ bá fẹ́. Ṣé fẹ́ spam mi sọ̀rọ̀ ni? A máa sọ ọdọjọ́ mi máa wá. Wọ́n ti wà lórí program báyìí. Ṣé ń gbọ́ ọ̀rọ̀ tí mo bá ń sọ? For the last time, àwa tí a wà láyé ìsìn, a fi ẹnu bú àwọn àgbà òsíwájú wa pé wọn ò ṣe dáadáa, àbí? Ẹ̀yin sẹ́ẹ̀tì èmi báyìí tẹ́ wà níta nísìn, tẹ́ wà níta nísìn, tí ẹ ò bá tètè kára mọ́ ọ̀rọ̀ ara yín kẹ́ tún Nàìjíríà ṣe, àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wa, bọ́ǹbù náà wọ́n fi pa gbogbo wa mọ́lé dànù. Because ayé ń lajú sí lójoojúmọ́. Bónẹ́sì tí ẹ̀yin ò ní, àwọn ọmọ yín tó ń bọ̀ lẹ́yìn yín á ní á pa gbogbo yín dànù. Tí ìlú bá tòrò, ẹ béèrè lọ́wọ́ àwọn àgbà tó wà ń bẹ̀. Bí ìlú bá bàjẹ́, ẹ béèrè lọ́wọ́ àwọn àgbà tó wà ń bẹ̀. That is advice for today.
Now I want to go to my lecture. À ń treat ọ̀rọ̀ kan nínú ẹgbẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run látàárọ̀. Ọ̀rọ̀ yẹn ni wípé bàbá dáríjì wọ́n torí pé wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Mo wá béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run wípé àwọn wo ni bàbá máa ń dáríjì? No. Ṣé gbogbo wọn àwọn tí Jésù sọ fún wípé kí bàbá dáríjì, ṣé lóòótọ́ lọ́lọ́run dáríjì wọn? Tí Ọlọ́run bá wá dáríjì wọn, àwọn wo lọ́lọ́run dáríjì nínú wọn? That is the question. Gbórin tó sì bá kọ ni onígbàmígbàmí la máa ń gbà, a ò kí ṣe kí ni, a ò kí ń gba mẹ́sẹ̀ mérò. Gbàmígbàmí la ń gbà, a ò kí ń gba mẹ́sẹ̀ mérò. Òṣùpá tẹ̀síwájú nínú orin rẹ̀. Ó ní ẹni tó òyìnbó fẹ́ràn ó fi sí àtìmọ́lé. Ó ní tó bá sóbà ó ní wọ́n máa fi sílẹ̀. Ó ní àìfàwá sóbà ó ní wọ́n máa pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ. Àwọn pásítọ̀ ẹ̀kẹ́ máa sọ pé kó má gbọ́ orin fújì. Ọ̀pọ̀ tó wà lórí òjò Òṣùpá kẹ̀ ó ju ti gbogbo pásítọ̀ tó wà ní ìdíyà lọ. Ẹ̀kọ́ tó wà nínú orin Òṣùpá ó ju ti gbogbo pásítọ̀ tó wà ní gbogbo àgbáyé lọ. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá mi bẹ̀ àwọn èèyàn wọ̀nyí, wọ́n confuse mi. Ẹ̀yin tẹ́ sọ pé kí n wá sí Instagram, ẹ wá fokùn wọ́ mi nínú ilé mi, ẹ ò ní ìdájọ́, mo ti gbọ́, ẹ wá dè mí lápá kẹ́ dè mí lẹ́sẹ̀ kí wá wọ́ mi lọ sí Instagram. Mo ní ṣé dandan, mo ní mi ò lọ, ṣé dandan ni? Wá dẹ̀ ẹ dẹ̀ fi mi sílẹ̀ kí ṣe program mi peaceful. Message yìí distract mi. Mo ní mi lọ sí dandan ni. Let me tell you the truth. Ní gbogbo Nàìjíríà kò sí ẹni tí ò mọ̀ mi. Wọ́n kàn pretend ni. Buhari ti gbọ́rọ̀ mi. Sanwó-Olú ojoojúmọ́ ló fi ń gbọ́rọ̀ mi. Ó kàn pretend ni pé ò gbọ́. Ọ̀gá ọlọ́pàá Èkó ti gbọ́rọ̀ mi. Wọ́n kàn pretend ni. Are you with me? Gbogbo Instagram tẹ́ ń sọ yẹn kò ní mínì. Ní bá sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, tó bá tó Jésù lo Instagram ni. Ṣé gbogbo ayé ò mọ̀? Ṣé gbogbo ayé ò mọ̀ Jésù? Ṣé Jésù lo Instagram? Ìwà ẹ ló máa polongo ẹ. Ìbá ṣe rere, ìbá ṣe búburú. Instagram kọ́ paragram ni. Ìyẹn mo wá sí láyé. Ṣé ìmúra mi jọ ti ẹ̀yin ọmọ ìsìn? Ṣé gbogbo ìṣesí mi sójọ ti ẹ̀yin ọ̀dọ́ ìsìn? Báwo la ṣé bí àwọn pásítọ̀ yín ṣe múra lélẹ̀? Ṣé gbogbo ìwà mi bá ti yín jọ? Ìmúra àwọn arúgbó ọjọ́ rí, àwọn wòlíì àtijọ́, kì í ṣe àwọn wòlíì ìsìn.
Bluetooth mode. tí ó bá jẹ́ pé mẹ́sẹ̀gì lẹ fẹ́ máa sọ tí ẹ fẹ́ kí sọ̀rọ̀ lénìí ẹ jẹ́ ká máa ṣe fàájì lọ. nígbà tí Jésù wà láyé àwọn ènìyàn ọmọ yìí ẹ̀ sójà tó wà ní ibi tí Jésù kú sí lẹ́yìn tó pa Jésù tán ló ẹsẹ̀ wá mọ̀ wípé ọmọ Ọlọ́run ni. Go and open your Bible. Matthew 27 verse 45 to 54. Lẹ́yìn tó ń pa Jésù tán náà ẹsẹ̀ mọ̀ pé ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni. Tẹni bẹ́gi lójú igárúwé
Jésù sùn ọjọ́ 3 péré nínú ilẹ̀, lọ́jọ́ kẹta ó jíǹde. Ẹ fún ní promotion lọ sọ́wọ́ ọ̀tún Elédùmarè. Tẹni bẹ́gi lójú igi arúwé, tí ẹ ò bá tètè pa mí kíákíá wọ́n á fojú yín kan máa bó. Àtàláwo àti pásítọ̀ o àti wòlíì o àtẹ̀yìn lóṣèlú o tẹ́ ń ṣe rádaràda o, gbogbo yín máa tú àṣírí yín. Mi bá àwọn aṣebi jẹ, ẹ ti rásọ kọ́lọ́dì lẹ́nu mi rí ni, funfun gbòó ni, funfun gbòó lọ̀rọ̀ Ọlọ́run, lógológo ní iṣẹ́ rẹ̀, nítorí náà lọ́kàn mi ṣe fẹ́. Mi ò kí ń bá àwọn aṣebi rìn. Àwọn olóòótọ́ nìkan ni mo mọ̀. Mo kọjá ẹni tó wọn máa sòótọ́ tẹ́rù wọn máa bà. Kò sí ẹni náà láyé bó ṣe tó tọ́lọ́ lè rán mi sí pé lọ sòótọ́ fún tí mi ò ní lè sọ. You have two options: kill me or accept. That's only what you can do. Ọba àwọn bá sọ fún mi pé má ṣe bẹ̀rù tó lè para tí ò lè pa ẹ̀mí. Ó ní kó bẹ̀rù ẹni tó máa pa ẹ́ tẹ́lẹ̀, tó bá pa ẹ́ tó máa tún jù ẹ́ sínú iná ọ̀run àpáàdì. Ẹni tó ní ká bẹ̀rù nìyẹn. Who are you by the way? You are Jominabunati, you are Domi, you are nonsense of variable. You are royal mìíràn tacologicality. Ìwọ erùpẹ̀ lásán lásán tó wá ń gapá. Ìwọ tó jẹ́ pé tí ẹ̀jẹ̀ ara ẹ bá ti gbẹ, bí omi ara ẹ bá ti gbẹ, ó di korofo. Wọ́n ń gbéraga. I'm a governor, I'm a president, I'm a commissioner. You are born bastard with your position that you are using to threaten people. Stupid people with stupid position. Where is your father Abacha? I dey ask you all this time, you don't answer. Where is your Abacha? You don't learn from him. Still, you are still continuing stupidity. You want Jesus to come from heaven to come and talk to you. You are born bastard. Who are you? If Jesus come today, he will pick his people and destroy all of you. Jesus will not preach for you again. If I preach for you, if you not hear. If pastor preach for you, if you not hear. If truly a fast preach for you, if you not hear. If Jesus come, he will pick his disciple. All of you that remain, he will destroy you. Torí igi ni igi ìdáná ni wọ́n máa fi gbogbo yín ṣe. Tẹ́ bá sọ wípé etí yín di. Ayé ọ̀làjú lọ wà, ayé ti lajú. Ẹ wá ń wọ pátákìrì ìgboro ẹ̀ ń sì rì. Torí ti pé ayé ti lajú ní sìkẹ́ máa rìn hò. Ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan jẹ́ kí n parí ẹ̀. Ní ìgbà tí Jésù kú tán, ní àwọn èèyàn ẹ̀sẹ̀ gbà wípé ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni. Matthew 27, sójà tó wà níbi tí Jésù kú sí, ẹ̀rù bà àyà ẹ̀ já. Matthew 27 verse 45 to 54. Kí ló wí? Láti wákàtí kẹfà. Láti wákàtí kẹfà. Ní òkùnkùn ṣú bo gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án. Òkùnkùn ṣú gbogbo ilẹ̀ títí di wákàtí kẹsàn-án. Níwọ̀n wákàtí kẹsàn-án ni Jésù sì kígbe ní ohùn rárá wípé. Ẹ̀yin tí ẹ ń wò mí ẹ máa gbọ́ mi o. Ẹ fẹ́ kẹ́kọ̀ọ́, mo fẹ́ tún fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ yín lálẹ́ yìí. Mo fẹ́ tún fi àṣírí kan hàn yín. Kí ni Jésù wí? Eli Eli lama sabachthani. Eli Eli lama sabachthani. Eli Eli lama sabachthani. Ọ̀rọ̀ mẹ́rin ni. Mene tekele perestini. Ọ̀rọ̀ mẹ́rin ni. Eli Eli lama sabachthani. Mene tekele perestini.
hear me very well. Odù Ifá ìka ọ̀run ni kì í ṣe èdè ìlú bàbá alákú bàbá anybody. Ọ̀rọ̀ mẹ́rin ni Eli lama saba kitani. Mene ìka tó kọ sára ògiri ní ayé bẹ sásárì mẹ́rin ni. Mene tekele perestini. Odù Ifá tọ́lọ̀ ń gbélé Yorùbá lọ́wọ́ tẹ́ ń ṣe rédèrèdè kiri tẹ́ lọ ń gbá Koran àti Bible máa yà. Wọ́n bastard people. Wọ́n fọwọ́ sí júwe lé bàbá wọn. Àwọn aláìní ronú ara Galatia wọ́n dàgbà wọn dànù. Wọ́n kàwé láìsí ọpọlọ. Wọ́n bá ní kí wọ́n wá pìtàn. Àgbọ́ pé Gá Ògúnmọ́lá olólọ́yọ̀ Ọ̀yọ́ Mẹ̀sì igbá àwo ìkòkò bàbá ìsásùn. Wọn ò ní lọ bẹ̀rẹ̀ ìtàn láti ibi táyé ti ṣẹ̀ wá. Wàá lọ bẹ̀rẹ̀ ìtàn láti ọgbà Édẹ́nì. Tó bá fẹ́ sọ real history, you will go and start from Eden. White man will not start from there because they know that if they start from there, you will see their secret. But because you are slave, that is the reason why you have followed them. Because your forefather is a slave. Torí tí àtẹnujẹ òun náà ló sì bá yín di àárọ̀ yìí. Kàwé síwájú mẹ́lẹ́mẹ́lẹ́ ti kílé pẹ̀rẹ́sìtìnì Eli làmásàbá kìtà ni Ọlọ́run mi èsì tó fi kọ̀ mí sílẹ̀ ká. Nígbà tí àwọn kan nínú àwọn tó dúró níbẹ̀ gbọ́ èyí. Nígbà tí ọ̀kan nínú àwọn tó dúró níbẹ̀ gbọ́ èyí. Wọ́n wí pé ọkùnrin yìí pe Èlíjà. Wọ́n sọ pé ọkùnrin yìí Èlíjà ló ń pè. Go and open this Bible and read. You will enjoy it. Wọ́n ní ọkùnrin yìí pe Èlíjà ká. Lójú kan náà ọ̀kan nínú wọn sì sáré. Ọ̀kan nínú wọn sáré. Ó mú kánìkànì. Ó mú kàìnkàìn. Ó tẹ̀ bọ inú ọtí kíkan. Ó tẹ̀ bọ inú ọtí kíkan. Ó fi lé orí ọ̀pá ìyè. Ó fi lé orí ọ̀pá ìyè. Ó sì fi fún un mu. Ó fi fún Jésù mu. Àwọn yòókù wí pé. Ẹ fi sílẹ̀. Ẹ fi sílẹ̀. Ẹ jẹ́ kí a máa wo bí Èlíjà yóò gbà wá. Tó bá kó sí nínú ẹ̀mí kí fúnra mi ká. Bí Èlíjà yóò wá gbà là. Ẹ jẹ́ ká máa wo bóyá Èlíjà tó ń ké pè yẹn Eli làmásàbá tó ń pariwo yẹn. Ẹ jẹ́ ká wo bí wọ́n gbà sílẹ̀. Jésù tún kígbe ní ohùn rárá. Jésù tún kígbe ní ohùn rárá. Jọ̀wọ́ lọ́wọ́. Ó dágbére ayé. Oyin ó ti parí. Ìjà dópin ogun ti tán. Olùgbàlà jagun mọ́lù. Orin ayọ̀ la ó máa kọ. Hallelujah. Lẹ́yìn tẹ́ ti pa kílẹ̀ tún lè ṣe. Ó tán agbára yín pin. I'm a soldier. I'm a policeman. Stupid people. Láìsí làákàyè. You don't have sense. You go to school without knowledge. Holy Center, read. Kàwé. Sì wò. Yes. Aṣọ ìlékè tẹ́ḿpìlì sì yà sí méjì láti òkè dé ìsàlẹ̀. Nígbà tí àwọn ọba kú, aṣọ ìkélé tó bá ní tẹ́ḿpìlì fàyà sí méjì ká. Ilẹ̀ sì mì tìtì. Ilẹ̀ ń mì tìtì. Àwọn àpáta sì sàn. Àpáta sán. Àwọn ìsàkù sì ṣí sílẹ̀. Ìsàkù ṣí sílẹ̀. Ọ̀pọ̀ òkú àwọn ẹni mímọ́ tó ti sùn sì jíde. Ọ̀pọ̀ òkú àwọn ẹni mímọ́ jíde. Wọ́n ti inú ìsàkù wọn jáde lẹ́yìn àjíǹde rẹ̀. Wọn ò ní òkú àwọn aṣebi o. Òkú àwọn ẹni mímọ́ wọ́n dìde. Holy Center. Wo ni wọ ibi ló fẹ́ ṣe? Má ṣe bí lọ. Wàá bá ibi ẹ níwájú. Òsínwó ènìyàn. Mama olùpadà. Má ṣe bí lọ. Wo gbọ́. Òkú àwọn ẹni mímọ́ dìde. Wọ́n sọ pé òkú àwọn pààyàn. Wọ́n ò sọ wípé òkú àwọn ọlọ́pàá dìdìrìn. Wọ́n ò sọ pé òkú kọmíṣánná rádaràdá. Wọ́n ò sọ wípé òkú pírẹsidẹ̀ntì gìẹ̀lẹ̀. Òkú àwọn ẹni mímọ́. Wọ́n gbórúkọ òkú àbáṣà níbẹ̀. Wọ́n gbórúkọ òkú fáráò níbẹ̀. Wọ́n ṣe bí ènìyàn. Òkú àwọn ẹni mímọ́ dìde kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Wọ́n sì wá sí ìlú mímọ́. Wọ́n wá sáàrin ìlú. Wọ́n sì farahàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Wọ́n farahàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà tí balógun ọ̀run àti àwọn tó wà pẹ̀lú rẹ̀. Nígbà tí sójà
balógun ọ̀run area commander nígbà tó ṣe kíni tó padà kabẹ̀. nígbà tí balógun ọ̀run àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀. nígbà tí balógun ọ̀run àti àwọn tó wà pẹ̀lú rẹ̀. tí wọ́n ń ṣọ́ Jésù. àwọn tí wọ́n ṣọ́ Jésù. ìṣẹ̀lẹ̀ náà. nígbà tó rí nǹkan tó ṣẹlẹ̀. àti ohun wọn ni tí ó ti ṣe. àti nǹkan tó ṣẹlẹ̀. ẹ̀rù bá wọn gidigidi. a ní ọ̀rọ̀ débi ọ̀rọ̀ wo sọ pé ìwọ ní ìbọn orí ẹ burú pẹ̀lú ìbọn tó gbé dání you are both bastard with your bomb. ṣebí tó bá lẹ́jẹ̀ ló máa yìnbọn. ẹ̀rù bá area commander kí ló ṣẹlẹ̀. wọ́n wí pé lóòótọ́ ọmọ Ọlọ́run ni èyí. lóòótọ́ ọmọ Ọlọ́run ni máà nìyí ó tó after tó ti pa tán ó dìgbẹ̀yìn kó tún yé yín àwọn aṣèrè ènìyàn tó ń pera wọn ní graduate with empty knowledge. Especially Yoruba people, they are both bastard. You will be seeing me several times that I'm bombast Yoruba people because it's Yoruba people that God give power, but they misuse it. Any power that Yoruba have, they will use it to make sure that Yoruba like them will come down. That is swear that God swear for Yoruba. Ipe gbogbo agbára tẹ́ bá ní o kẹ́ máa fi gbógun tira yín. Síbẹ̀ òronú wọ́n dẹ̀ kọrin fún yín lójoojúmọ́ Yorùbá ronú Yorùbá ronú Yorùbá ronú. Síbẹ̀ Ọbásanjọ́ ronú Tinubu ronú Aláàfin Ọ̀yọ́ ronú Àwùjalẹ̀ Ìjẹ̀bú-Òde ronú. What is the problem? Wọlé Ṣóyínká ronú. Wọ́n ti ọmọ yín mọ́lé sí Benin ẹ̀dẹ̀ wòran ẹ̀ ń lo mọ́tò orí burúkú kiri ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ de orí burúkú. Ẹ bá ẹrù yín níbodè ẹ máa gbogbo ilẹ̀ máa jìyà ìsẹ̀yìn pátá. Àdàbí tó bá jẹ́ pé ilẹ̀ ni Sunday bá yín jà fún. Àdàbí tó bá jẹ́ pé torí ti Sunday Ìgbòho bá yín jà torí pé ẹ ò fún un lówó òun lè máa fi ṣe gbé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé torí pé bá pa àwọn ènìyàn ló jà fún tó dẹ̀ wà nínú ẹ̀wọ̀n. Mo gbọ́ wípé wọ́n ní ìyẹn Ọọ̀ni of Ifẹ̀ ìyẹn Gìẹ̀lẹ̀ tó ń gbé sí Ifẹ̀ wọ́n ló sọ wípé we are wọ́n ní Sunday Igboho pé kó má bú wa ń bú wa ló fà tàbí dáhùn sọ ó máa bú yín pa ni ó yẹ máa gba etí yín. Torí àgbà rédèrèdè lẹ jẹ́ àgbà rádaràda àgbà tí ò ṣe gbẹ́kẹ̀lé àgbà tí ò ṣe fẹ̀yìntì ọ̀dàlẹ̀ àgbàlagbà. Wọ́n ní ọmọ kì í burú ká lè fẹ́kùn pa jẹ ẹ lé àwọn ọmọ tiyín ẹ lé Abíọ́lá fẹ́kùn pa jẹ ẹ lé fún Sowulence fẹ́kùn pa jẹ ẹ lé Fẹlá fẹ́kùn pa jẹ ẹ lé Gbénga Adébóyè fẹ́kùn pa jẹ and so on and so forth. What is your game? That is my lecture today. I want to go and relax. Ó ṣeé ṣe kẹ́ gbọ́ program yìí kó fẹ́ jù mí lẹ́nu jù. Orúkọ ìyá mi ni Fúnmiláyọ̀. Orúkọ bàbá mi ni Adélànà. Orúkọ tèmi gangan Adékúnlé àti Solomoni. Wọ́n bí mi ní 5/5/1987. Awólọ́wọ̀ kú ní 9/5/1987. Tẹ́ bá fẹ́ pa mí kíákíá ibi tẹ́ ti lè rí mi ibi tí mo máa ń rìn sí jù mo máa lọ Folú mi ò kì í fi bẹ́ẹ̀ jáde mi ò kì í jáde kó ń lé tí èèyàn kan bá invite mi tí bá lọ síbẹ̀ ó máa ní reason
Ìbẹ̀jú Lẹ́kí ni mò ń gbé. Wàá wọ mọ́tò láti Àjà, wàá dé Ẹlẹ́kọ. Tó bá ti dé Ẹlẹ́kọ, wàá ní Folú ló ń lọ, Folú Òkun Folú. Tó bá ti wá dé Òkun Folú yẹn bus stop yẹn, gbogbo àwọn ọlọ́kadà tó wà níbẹ̀ yẹn kàn pé kan mọ́ra níbẹ̀ pé jọ ṣé o mẹ́nìkan tó ń pè ní ta ló fẹ́ kú. Wọ́n ní bàbá wọn mọ̀, wọ́n ọ̀rá gbé mọ́tò ẹ wá sílé. Ilé mi ò ní bọ́gláàrì, ìbọn kan ní tákò. Màá lè lọ relax, wàhálà ti sú mi, ó pẹ́ tí mo ti ń pariwo, mo fẹ́ lọ relax. Tí ẹ bá tètè pa mí kíákíá, máa fojú yín kan máa bo. You never see anything. If I'm talking, if I don't see the sign of repentance in you, I will use spiritual. Any day I stop talking on Facebook, I silent, you are in danger. Because I will fight you spiritually. The reason of this preaching, so that you can repent. Because you don't know what you are doing. What can make you repent is to read your Bible, read your Quran, read your Oduifa. All your pastors, all your Afa, all your Oluwawo, they are fake. All the religion that they are doing in this world is fake. Your religion is your Bible. Where's my Quran? Your Masalasi is your Quran. Your Iledi is your Oduifa. Gbogbo ọ̀pẹ̀lẹ̀ rádaràda tó ń dà yẹn fake ni gbogbo ẹ̀. Gbogbo ẹbọ orí burúkú kó máa ṣèdè kó máa ṣe gbà yẹn fake ni gbogbo ẹ̀. Tó bá gbọ́rọ̀ mi tó tún padà sínú ebi, wàá dákú, wàá kọ́kọ́ dákú, wàá ṣẹ̀ṣẹ̀ wàá kú. Àdìjọ́ tẹ́ ti ń ṣètùtù kiri, ẹ bọ́ lọ́wọ́ ogun. Àdìjọ́ tẹ́ ti ń lo aláboyún, tẹ́ ti ń lo ẹ̀jẹ̀ ènìyàn, tẹ́ ti ń lo àfín, tẹ́ ti ń lo orí ekun, tẹ́ ti ń lo orí ẹyẹ. Ṣé ẹ bọ́ lọ́wọ́ ogun, ẹ kúrò nínú wàhálà, láti inú wàhálà ẹ ń bọ́ sínú wàhálà. Go back to God, so that God can save Nigeria. If you refuse to go back to God, both pastor, both Afa, both president, both governor, you will perish with your stupid power. Both king, all of you will perish with your stupid power that you are using to threaten poors. Both policemen, both soldier. If you don't ready to repent, you will perish with your stupid power. Any day you see me silent, I don't come to Facebook again. Know that you are in okra soup. My name is Adelana Adekunle Solomon, aka Talofeku Babagba one before, but now King Solomon for all nations, whether you like it or not. Bye for now.